àwọn aṣòfin wa wọ́n ti sùn púpọ̀ jù. kí ló dé tó ń ṣe delay till this time? They should have do this for long. ẹni tí ò bá ṣe dáadáa kán gba dànù ni. Before now náà ti yẹ kán ti impeach ẹ̀ kó tẹ̀sí ká tẹ̀sí gbàgbé pé gọ́ọ̀mẹ̀ntì kan wà ń bẹ̀ tó jẹ́ Buhari tẹ́lẹ̀. kò múná àwọn ènìyàn dùn so everything ló ti sọ àwọn ènìyàn. ẹ wo gbogbo bí ìlú ṣe ń lọ kò sí kálukú ń fi ojú ẹ̀gbẹ́ wora wọn ni. nísìnyí Ọlọ́run ló lè gbàkóso wọ́n lé Buhari lọ lè Buhari lọ kọ́lọ́n kó yan ẹni tó máa jẹ́ kó máa yan fún wa ń bẹ̀. Àgbétilẹ̀ Samuel, àwọn aṣòfin wa wọ́n ti sùn púpọ̀ jù, wọ́n ti rẹpẹtẹ jù. Àkókò tó yẹ kí wọ́n rọ Buhari lóyè ó ti kọjá sẹ́yìn àtìgbà tí Senate President Olúbùkọ́lá Sàràkí nígbà tí Buhari ṣe ìjọba títí ọdún mẹ́rin àkọ́kọ́ tí Buhari tí kò ti pegedé tí kò ti fi gbọ̀rọ̀ jẹ̀ka tí kò ṣe ohun tọ́tọ́ àsìkò tó yẹ kí wọ́n ti rọ̀ lóyè nìyẹn. Ṣùgbọ́n nísinsìnyí tá a bá wo oṣù tó kù kò ju bí oṣù mẹ́jọ lọ mọ́, kí ló wá kù? Ó ti pẹ́ jù, ó ti bọ́ sórí kí wọ́n fi sílẹ̀ kán jẹ́ kó wà bẹ́ẹ̀. Ṣùgbọ́n oòrùn tó sì wà lókè yìí ó tó aṣọ gbẹ. Tí Buhari tó bá lè sọjí kó ṣe àtúnṣe pàápàá jùlọ lórí ètò ààbò èyí tó jẹ́ pé ó mẹ́hẹ̀, yóò lè fi ohun tí a lè máa sọ pé òun náà gbìyànjú. Ṣùgbọ́n síbẹ̀ náà o ìyànjú Buhari kò tó nǹkan kan rárá. Kán mọ̀ wulẹ̀ jàǹpátá pé àwọn fẹ́ rọ̀ lóyè, ó ti bọ́ sórí. orúkọ mi ni Felix Fadeyibi. ẹni tí ò bá ṣe dáadáa kán gba dànù ni. kò sí nǹkan tó burú. kí ni ìdí tí ọ̀rọ̀ impeachment gan ṣe wà ní jẹ́ English word? ṣebí wọ́n ti wò pé àyè máa wà ńlẹ̀ fún èèyàn kan láti máa ṣe nǹkan tí ò dáa. ẹni tí ò bá dẹ̀ ti ṣe nǹkan tó dáa kán gba dànù káyé lè rojú ni. àkókò tí ì lọ o torí lẹ́nu wẹ́rẹ́ta wà yìí nǹkan ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ń lọ lórílẹ̀‐èdè yìí. ṣé òun gbọ́ bá a ṣe wà yìí báyà ọmọ wà nù ilé tí wọ́n lọ léèwé tó yẹ kán tẹ lómi ìwà yẹ kó ti graduate tó jẹ́ pé ó sì wà ní abẹ́ òbí ẹ̀. àwọn míì wà tó jẹ́ pé àwọn tíṣà tó ń kọ́ wọn gan náà ṣé wọn pé wọ́n ní àwọn ẹbí tán fún lóúnjẹ wọ́n lọ ọmọ wọ́n ní ara ilé lọ́tún lọ́sì tó jẹ́ pọ́n fún lóúnjẹ. yàtọ̀ sí yẹn ẹ wo gbogbo bí ìlú ṣe ń lọ kò sí kálukú ń fi ojú ẹ̀gbẹ́ wora wọn ni. Yorùbá ò fẹ́ràn Ìgbò, Ìgbò ò fẹ́ràn Yorùbá ìlú ti ń pín tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. ẹ wo iye tán ń ta gàrí, ẹ wo iye tán ń ta àpò ẹ̀wà. ẹni tó tiẹ̀ sọ pé kò ṣe dáa tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan-an tí wọ́n ti torí ẹ̀ gbéjọba fún wọn. amúyí àpò rẹ́sì 7,500 àpò rẹ́sì nígbà Jonathan wà ń bẹ̀. ẹ wo iye tó wà ń bẹ̀, ẹ wo dọ́là, ẹ wo exchange rate. adẹ̀ ni a fẹ́ change. irú change burúkú wo nìyẹn? ẹni tó bá ṣe dáadáa kán gba dànù. tó bá wù gbálẹ̀ kí gbálẹ̀ gbiná. orúkọ mi ni Samson Oyeniyi. In fact ẹni tó ti ṣẹlẹ̀ ni pé kí ló dé tó ń ṣe delay till this time? They should have do this for long. kò kí n ṣe ìsìnlẹ̀ yẹn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ suffering na. Many people, okay, let me say for instance now, èmi ṣe ń rí gàrí mu nílé ẹ̀kọ̀ọ̀kan tí bá rẹ́pà mo fi ń lò ẹlòmíì ò rí gàrí rárá tọ̀. In this same government, what is he doing till now? Before now náà ti yẹ kán ti impeach ẹ̀ kó tẹ̀sí ká tẹ̀sí gbàgbé pé gọ́ọ̀mẹ̀ntì kan wà ń bẹ̀ tó jẹ́ Buhari tẹ́lẹ̀ before now. But it's unfortunate pé ó sì wà till this state. Well, kò sí nǹkan tá a máa ṣe na kọ́ńtì continue. Bẹ̀rẹ̀ tó kàn ń dùn mí bẹ́ẹ̀ ni pé how long is he going to stay now? Even if we impeach him now, is he going to stay for how long? Just I think it's about 9 months to go or 10 to go. So why are they disturbing themselves? So that is what I see there. They can proceed on it. orúkọ mi ni Adébáyọ̀
tí a bá ní pé ká o situation of this country kò múnú àwọn ènìyàn dùn so everything ló ti sú àwọn ènìyàn ṣùgbọ́n on my own ni pé kọ́lọ́run kó dá sí orílẹ̀-èdè yìí if it is will of God tó bá jẹ́ èrò ọlọ́run ni láti pé kan yọ ó possible gbọ́n tó bá ti ṣèrò ọlọ́run pa parí ìrírí mọ̀ ó possible but èmi bẹ̀ gbogbo ọmọ Nàìjíríà pé ká dú olúwàjọ ọlọ́run kọ́lọ́run rí a gẹ́gẹ́ bí olóòótọ́ ká bí ọlọ́run sí orílẹ̀-èdè yìí kọ́lọ́run kó yí orílẹ̀-èdè yìí padà sóhun tí ọkàn wa fẹ́ káwọn ọmọ wa àti àwọn bàbá wa ẹ̀gbọ́n wa kán lè máa gbégbé ayé ìtura lórúkọ Jésù ọlọ́run á ràn Nàìjíríà lọ́wọ́ God bless you. kan fi ilẹ̀ kan máa yọ. president lord nǹkan tí èmi rí ni wípé ọlọ́run ló lè gbàkóso torí àmọ̀ pé gbogbo àwọn ẹ wo gbà tí kí lorúkọ ẹ nú ẹni tó tiẹ̀ ti kọrin ńgbà náà akọrin Yorùbá yẹn mo ti gbàgbé tó ń kọrin ńgbà ìkejì Kọ́lìntì yẹn Àyìndé ẹ rí pé ńgbà tí wọ́n ti ń kọrin ẹ rí pé ìṣòro yẹn kò ilé báyìí wọ́n dẹ̀ ti sọ pé ó lé nísìnyí ọlọ́run ló lè gbàkóso wọ́n lé Buhari lọ kọ́lọ́run kó yan ẹni tó máa jẹ́ kó máa yan fún wa ńbẹ̀ bó ṣe rí nìyẹn lágbára Ọlọ́run. fi sílẹ̀ kẹ̀ kó lọ ní o torí gbà tó wà ńbẹ̀ kò sí rọrùn kankan. The impeachment is not the issue. Actually, if they want to impeach, it's late already. The economic has melted down. So let's be prayerful. I don't think impeachment or no impeachment is the issue. Let's be prayerful and let's look forward to God to save this country. We should leave him. Let's be prayerful. Michael lórúkọ mi. Nípa question tẹ́ béèrè pé láti impeach Buhari àbí ó ti wà long overdue. You understand? Because tí ìlú bá da olórí ni, tí ìlú ò bá tún da náà olórí ni. So but èmi feel pé problem tó a ní Nigeria ò ṣe problem Buhari. It's the problem of the Senate. You understand? Buhari is just one person. The Senate is almost 200 and something people. You understand? So a majority of the problem tó gbogbo náà lọ níbi tó ń represent. You understand? Buhari is just one person. tó wà l'Abuja. Gbogbo àwọn senators ló ní each community local government tó ẹgbẹ́ tó ń fún wọn ní constituency allowance every month láti máa supervise máa ṣe 1 or 2 projects. So tó wọn bá ṣe dáadáa òun ló ń fa gbogbo problems tá à ní as of now. Àti senate o àti kó má jẹ́ Buhari nǹkan ló máa impeach even gbogbo senate wọn gan should disband everything and go back to regional system of government. Èyí tèmi feel pé ó máa wà okay ni. Life àti property ò wà secure mọ́ anywhere ò wà secure mọ́ àdé ní aspect yẹn 0/100. He didn't do well at all. Ká má fi ọ̀rọ̀ sí sábẹ́ àwọn sọ. Time tó wà yìí nsìn boy impeach kò make any difference because it's almost his tenure is almost lapsing. So boy impeach kò make any difference. If really they want to impeach him, we are going to need the first tenure, not the ending of this last tenure. It's just very distract the attention away. But I don't think that's the net. Really very impeach they should have done that earlier, not almost 4 years. About the 2023 January, was it Tony? I want impeachment in August. Francis lórúkọ tèmi ṣùgbọ́n tó bá ní kó wo opinion tèmi kò sí nǹkan kan tó kò make any difference so far tó yẹ pé gbogbo wọn náà tí wọ́n jọ ti ìlú ìdébi tó dé yìí gbogbo wọn náà lọ síjọ wà ń bẹ̀ therefore bọ́ bá yọ èèyàn kan nínú èèyàn 100 kò ṣe nǹkan kan so minority ni Buhari moreover ó ń ṣe nǹkan tí wọ́n ní kó ṣe ni nǹkan tèmi rí sí nìyẹn so wọ́n fẹ́ yọ kò solve problem kàkà bí ó tún fẹ́ dákun ni. Okay, my name is David. Okay, about my opinion on Buhari impeachment, I would say like for the past 8 years, right, that he has been on the presidential on the presidential seat rather. So I would say his tenure is not that good. And about his impeachment, I would say it's a good idea because we should allow another candidate to rule the country and see how it goes and see maybe it's going to be better than Buhari's own or not. My name Owolabi. So my opinion about the question is you should let him to go. So you can't have bad government and still expect people to follow you on kind of stuff like that.
So, for example, look at Sri Lanka now. Following about tribalism or during the president of Sri Lanka, just similar to what we have here in Nigeria. So we can't be accepting that. And in Nigeria, we have what is departing everybody, religion, tribalism, and so on. So we can't accept that. Orúkọ mi ni Túndé Moshood. Wẹ́ ohun tí èmi máa sọ ni pé nínú ọdún bíi mẹ́jọ wọ́n ti lò púpọ̀ ń bẹ̀. So kàn fi Buhari sílẹ̀ kàn lo ọdún wọn tó kù. Gbogbo ojú náà sì ẹ̀ lọ. So because tó bá ní pọ́n fẹ́ láti impeach Buhari ó lè fa wàhálà ó lè mẹ́mìí dání gan sef. So kàn wá fi bàbá oníbàbà sílẹ̀ kàn lọ ọdún wọn kó pé. So ó dìde tán nẹ́ẹ̀sì náà ni gbogbo ẹ̀. So mo dẹ̀ gbàládùn pé èèyàn dáadáa tó máa jẹ́ ká ó tu gbogbo èèyàn Ọlọ́run máa yàn. My name is Ada Ibe. Because we are suffering too much in this Nigeria now. Personally, I want him to be impeached. I want you to get out of that seat. It's not worth to be on that seat because we are suffering now. Everything is scattered in short. Nigeria is not the Nigeria we used to know. So let him go. We want him to go so that we can know what we are doing now. Another person will take over and will know what we are doing. For now, you should get out. All right, my name is Ruth Elijah. So about impeaching Buhari, you're not impeaching him because he's already out already. He's out. For my own opinion, no. He's been out since 2020. On my own side though, he's not in my mind. He's not part of Nigeria because I didn't see what he's doing to us. He's not doing anything. He's not even adding value to anybody's life. So I want him out. I want him out and I want new change. He promised us change. We did not see change. And I believe that if it is Tinubu or Peter Obi, anyone that wins should please give us the change that we deserve. I have to wait now and there's nothing I can do about it. And it's all of us who have to make the country better as more again. As a student, not like me, we have to wait and pray to Almighty God too. If they let him stay or they take him away, there's nothing I can do about it, about anything. Kilarigbo Live TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Atagbantagba ló dé tagbangba ló ti pápá tó ní kí ló ní tagbangba ó ṣe. Àwọn gbàǹkọ́gbì alárinrin ètò ọ̀dọ́ wa ló sodo sí. Mo lè má lè sọ òyìnbó púpọ̀ but nínú Yorùbá tí mò ń sọ àwọn kan yọ Yorùbá ń bẹ̀. Ṣé báwa náà kọ́ Ọlọ́run ọba ni kámú láti Kilarigbo Unlimited. Kilarigbo Unlimited ládùn ètò tí kò láfiwé. Alárakúàrà. Orí ètò Alárakúàrà ní àwàyè lórí Kilarigbo TV. Mo lo ata, tomatoes, àlùbọ́sà, ẹyin, mo lo carrot, mo dẹ̀ tún fi hot dog náà sí. Mélòó la fẹ́ kà nínú eyín adépèlé KPK kò gbọ̀kẹ̀. Kilarigbo ló ń jẹ́ bẹ́ẹ̀. Ká ṣe àkálẹ̀ àwọn ayẹyẹ lọ́nà tí ìgbàlódé léyìí tẹ́yìn ó sì gbádùn ẹ̀. Ọba sọ́yọ̀ ọ̀rọ̀ jábẹ́sì padà, ìwọ ni Olúwa wá fàyè mi ṣe yanu. Kilarigbo Live TV gbọ́n pa ẹ̀. Fún ìpolówó ọjà tàbí àkálẹ̀ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ìyún event coverage pẹ̀lú owó tí ò gani lára. Kilarigbo Live TV ẹ̀rọ amóhùnmáwòrán tíá.